lè pa wá. Mi gbọ́. Òjò lè pa wá. Báwo lòjò lè pa wá? Tójò bá ti ń rọ̀ ó máa ń pààyàn náà ni. Báwo? Ó máa pààyàn tó bá ti dà síyàn lára ó ti pa ó máa ń pààyàn nìyẹn. Bàbá kò tí kú. Ẹ tí kú. Pípa bẹ́ẹ̀ yẹn kọ́ pípa tó máa sọ kójò pààyàn bẹ́ẹ̀ yẹn kọ́ ẹ tí kú lóòótọ́. May God not allow them make them kill you. Irọ́ kí lèèyàn máa ń ṣe sí irọ́? Èèyàn òjò máa ń pààyàn àbí? Kí lèèyàn máa ń ṣe pẹ̀lú irọ́ náà? Tó bá léèyàn ń sọ irọ́ kí lèèyàn ń ṣe pẹ̀lú irọ́? Ó ń ṣe kí ni? Ó ń pa irọ́. Ṣé ìwọ o ti fojú rẹ̀ rí irọ́ rí? So ó rí rí? Ó rí o ti rírọ́? Ó rírọ́? Bẹ́ẹ̀ náà ni tó o sì lè fojú rẹ̀ rí irọ́ náà bẹ́ẹ̀ náà ni tójú bá ń pààyàn náà ni èèyàn ò fi lè kú. Ó ti yọ nísìn. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.